Ǹjẹ́ kárelére gbèní kẹ̀tẹ́ wálé ní bára rẹ̀ sàánú wọlé òbúpo ní yọmọdé lára. Fènìsépo ń ò fènìsépo ní bára rẹ̀ sàánú ọmọgbọ́ ọmọgbọ̀họ. Ọmọgbọ̀gbọ̀ tí ń yọ kìtì lẹ́yìn òrù. Ọ̀dà ń bẹ nílé ìran bàbá mi ọ̀jẹ́ sẹ́sìn mọ́dán ó sì ń bẹ lẹ́yìn kùlé ìran bàbá mi ọ̀jẹ́ sẹ́sìn mọ́sẹ̀. Ẹran bàbá mi la káwọn mọ́lé mọ́jẹ̀bí wọn ò fi gbogbo ọ̀rọ̀ ṣe múgbàmúgbà. Àkànbí mo dé pẹ́rẹ́ bí ewé èyeyè. Ẹ̀fún kan kì í mọ́jọ́ èdè kan ò gbọ́dọ̀ di bàrà. Wọ́n kì í wọ́n rẹ̀ kì í tán lé aláró wọ́n wí wọ́n sò ní tán. Lẹ́nu Alákànbí ògbójú arọ́ta àpìtànlà. Ògbójú arọ́ta àpìtànlà tó lé téńté ni mímú lé téńté ni bí oṣù tó làgorogo jánú oko. Ṣoṣo kí mi ò ṣe kù fìrì gbá lójú ẹni bá dánwò yọ kàbùkù. Àkànbí mo fẹ́ sáré yànnàná àwọn ọ̀rọ̀ kan nítorí pápápá bí àwọn bàbá ọ̀sọ̀nà. Ẹ̀dá ò ní wà láyé kórí ọmọ mi. Ọ̀pọ̀lọpọ̀ ni ó torí ọ̀rọ̀ lọ́rọ̀ yóò sì fi jẹ̀bi. Ó ṣaládò kò ṣaládò, ó ṣe funnythinker kò ṣe funnythinker. Ọ̀tọ̀ nìkan tọ́pọ̀lọpọ̀ mọ́ rí lórí ẹ̀rọ agbágbé. Orí tó yẹ kálómi ìgbàgbọ́dọ̀ lọ́wọ́ kó wo bí tọ́rọ̀ yóò já sí yóò bọ́ síbẹ̀ òun náà mọ̀ sọ̀rọ̀. Wèrèwèrè gbòde. Wèrèwèrè gbòde, we don't know who is who. A lot of people have a bit of knowledge in them and a little bit of experience, but they feel on themselves. Fọ́nrán kan jáde láyà ìjẹrin àbí ìjẹta. Àmọ́ kó tó dà kókò yìí, kí ló ń bẹ lábẹ́ àwọn ọ̀rọ̀ yìí? Nítorí àdìtú ni bàbá ọlọ́gbọ́n ìjì ogbè ni bàbá àwọn ọ̀pẹ̀lẹ̀ àgídìgbò nílùú àwọn àpòwé ọlọ́gbọ́n ni kọ́ máa bá mi kálọ àwọn ọ̀mọ̀ràn ni mo fẹ́ láyà yí ọ̀rọ̀ yìí fún. Nítorí tọ́pọ̀lọpọ̀ bá pè mí tí mo bá ṣàlàyé fún wọn ní àṣebáyìí lórí. Àmọ́ ọ̀rọ̀ tèmi dàbí olóńgbò tó súnlẹ̀ bí ọ̀lẹ ọgbọ́n inú ẹ̀ pé gbèje. Béèyàn bá sọ ohun tó fẹ́ gbọ́ má dá lóhùn kó má bàa ṣàfikún ariwo. Ẹ jẹ́ ń gbé láti ibi ọ̀rọ̀ bàbá Alado. Látòní dàná ni Alado ti jọ ọmọ inú ilé yìí. Táládò bá dá ọ̀ràn kan kó tó pèèyàn méjì yóò ti pè mí Mr. Wisdom mo tún ti dáràn o. Ẹ bá mi pè bàá mi o bó wọn ṣe fẹ́ yọ mí ń bẹ̀. Ló fi dàbí pé tẹ́ ẹ bá wà àwọn fọ́nrán mi Táládò mọ̀ ní Mr. Wisdom ẹ ṣé o. Èmi mò ń ròyìn ẹ̀ fún ẹ̀gbọ́n tèmi wípé Alado yìí ọmọ tiwa ni. Òun náà sì ń wá bí ó ṣe jẹ́yàn láyé. You rise by lifting others. Kò sí ohun tó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ lọ́ládọ́lọ́lá àná nígbà tí wọn ò máwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn sókè. Nítorí Alado òun náà fẹ́ gbé ògo ìdílé wọn gan òun náà wá ohun tí ó jẹ tí ó mu. A son of nobody who wants to become something does not think like others. Òun náà ń wá àǹfààní láti jẹ́ èèyàn láyé. Ẹ jẹ́ ń fi wá sí tòsí lọ́jọ́ tí Alado 2024 tí Alado fi mọ́tò lazet. Èmi ló kọ́kọ́ pè, èmi mo pe àwọn èèyàn tí wọ́n lọ gbé lọ sí hospital. Sọ lórí ẹ̀rọ agbágbé rí. Gbogbo nǹkan la fi máa ń kun lọ́wọ́ wípé Alado mọ́ ṣubú a sì máa ń bá sọ yìí tí ń jòdodo ọ̀rọ̀. Ìwà Alado kọ́ ló wù. Wọ́n lẹ́ranko tó bá bá járìn yọ jẹ̀gbẹ́. Màá láǹfààní láti play àwọn oríṣiríṣi voice notes. Tọ́pọ̀lọpọ̀ fi wá mọ́ tọrọ ìdáríjì wípé àṣebáyìí lọ̀rọ̀ rí. Orí ti funnythinker àmọ́ ni kò wá rẹ́rán. Kí ni mo pè é? Àmọ́ ni kò wá rẹ́rán. We are not compatible in all ramifications of life. Àjọ sí nínú akẹgbẹ́ ámbèlè tèsé olówó orí tèmi tí ń jẹ́ mọ́jà sọ́lá in all ramifications of life. Ẹni tí wọ́n dáwó lé fún lọ́mọ fi wé mi. Ẹni tí wọ́n kó didi owó fún tí ọmọ tó fi ṣe. Ẹni tí wọ́n fún nílẹ̀ tí ọmọ tó fi ṣe. Ẹni tí ò níyàwó lédè bí pé yóò bímọ. Níbo ó yàtọ̀.
Má fi jọra wọn àti tọ́lú wò. We are not compatible in no ramification of life. Ẹ jẹ́ mú bí Alado. Tá ẹ bá gbàgbé ní ọdún tó kọjá ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ láàrin òun àti Alájẹyì Oríyọmí ọmọ Òkìkí tí wọ́n mú lọ sí police station tó lọ́jọ́ méjì ńbẹ̀. Àti station yẹn Oloye ò tí ìwọ̀lú wá ni mo ti ń pè wọ́n láti Germany pé wọ́n ti mú Alado. Kí n tó débẹ̀ mo gbé honorable kan dìde tí mi ò ní dárúkọ wọn. Àwọn ni wọ́n kọ́kọ́ lọ sọ́fíìsì Oríyọmí ò release Alado. Kó tó di wípé mo wá pè wọ́n pé wọ́n release Alado náà. Àwọn fúnra wọn wá ní kí n bá wọn wá nọ́mbà Alhaji Oríyọmí. Alhaji Oríyọmí ò tí kú, Alado ò tí kú. Àwọn aláyọ̀ Alado kò lọ́wọ́ Oríyọmí gbà náà. Ṣé ẹni téèyàn ń yọ kúrò nínú òfin yóò wá fẹ́ jẹ́ kó kú bí? No. Àmọ́ pọ̀lọpọ̀ ara wọn blogger, àwọn Ṣòwòrẹ́ àtàwọn míì tí ò ní làákàyè. A lot of people just join into conclusion without knowing what is going on. They jump into it. Afọ́jú wọn fafọ́jú pọ̀ pa, oní kọ́mẹ́ntì sọnù náà ń gbéra rẹ̀ ṣépè. Àtàwọn tí ò ní làákàyè. Ayọ́kù ò níbẹ̀. Tá a bá wá gbàgbé kò tí lè ju bí ọ̀sẹ̀ mẹ́ta lọ tí Alado lọ sí Ogun State. Ìgbà tó dé Ogun State, ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí. Ó ṣe fídíò, ó bú gómìnà Ogun State. Bí odidi ọjọ́ mẹ́ta Alado ò fi súnlé. Ó ń pè mí. Ìgbà tí mo rí pé kọ̀lẹ̀ pọ̀, mi ò gbé kọ̀lẹ̀ mọ́ láwọn àyè kan mo ló tún ti dáràn. Mo l'Alado tún ti dáràn ni. Ẹ mọ̀ pé gbogbo àwọn ọmọdé ẹbí náà ni àìrí nìkan náà ni ẹ̀yin náà lẹ́wà mọ́ correct wa. Alado ní nígbà tó dáràn tó ń pè mí pé kí n jọ ẹ̀gbọ́n mi ẹ jọ ẹ̀yin náà lẹ́ correct wa. Ẹbí náà la wà tó sì jẹ́ pé normal náà ìtí ẹnu ní káwá bẹ́ẹ̀ tó yẹ pé ẹ kàn mọ́ sí check and balance lórí wa. Ó ní ẹ̀gbọ́n mi ẹ mọ̀ ṣe check and balance lórí wa. Kàkà tí ó yà fi rí bẹ́ẹ̀ yà ṣe Funnythinker ó lọ lọ́tọ̀ yìí lọ lọ́tọ̀ ni o. Kàkà tí ó fi rí bẹ́ẹ̀ Funnythinker ó lọ lọ́tọ̀ nítorí mo ní màá jáwọ́ nú ọ̀rọ̀ rẹ. Ọlágbòho lèmi fi mí. Ọlágbòho lèmi fi mí. Fẹ́yìn tẹ̀ nílá aká ìtẹ̀ comment. You join into conclusion. Ọlágbòho mo fi mí dọ́là. Wàhálà ìtàlá ìdọ́là. Ẹ̀rọ gba wàhálà tí mo fà lọ yẹn sí Igboho bàwá sí ní Ìbàdàn. Ẹ̀rọ rẹ̀ mi ò ṣètò tó bẹ́ẹ̀ yẹn bọ̀. Igboho kọ yóò sáà ní bọ̀lẹ̀ sàdábì. Lẹ́yìn ìgbà tí wọ́n lọ gbà á kalẹ̀. Lọ́dọ̀ gọ́vnà Dàpọ̀ Abíọ́dún, mo gbé wọn dìde wípé kí wọ́n lọ sọ́hùn, kí wọ́n lọ sí Ogun State. Wípé ọmọ yìí ni wọ́n ti ń láǹfààní láti terrorize àwọn DSS ti ń pè é. Wọ́n ti track number ẹ̀. Inú ilé yìí ni mo ti ní kó ṣe apology video tá a sẹ́ndì sí gọ́vnà fúnra rẹ̀ àti secretary to the Ogun State government. Inú ilé wa ló ti ṣe fídíò yìí. Èmi mo mú kámẹ́rà yìí lọ́wọ́. Àwọn ibi tí mo lọ ni ṣẹlẹ̀ mọ̀ pé ẹ̀yin àgbààgbà náà lẹ́ni wọ́n ń pè kankan ní investigative journalism. Bóyá torí pé bí nǹkan tó wá ṣẹlẹ̀ sí mi ṣe ṣẹlẹ̀ àti condition tó bá mi ló jẹ́ kí n sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Lákọ̀ọ́kọ́ náà wọ́n rán mi sí yín láti attack ní anybody nítorí kulẹ̀ ní mú mi èdè sí APC kò sí ṣùgbọ́n ọmọ kan tó ta lé mi bọ́. Lẹ́yìn ìgbà yẹn lèmi náà tún wá ṣe àwọn research kan pé àwọn kí lórúkọ ọ̀nà yìí atán ìgbẹ́sà gbogbo àwọn ọ̀nà yẹn. Èmi ni mò ń sọ àwọn ọ̀nà yẹn fún. Láwọn ọ̀nà táwọn Commissioner for Works l'Ogun State send wípé kó fi ṣe apology video.
ṣẹ́ni tí wọ́n fẹ́ nà pa nínú ilé wọn mọ̀ ní kó wọ́n mọ̀ ẹni tó fẹ́ wẹnu kìnìún tí wọ́n ń dì rẹ́bẹ̀ fún mo sì mọ̀ lórí voice note ti jẹ́ táyẹ̀ o kẹ́ lè mọ̀ wípé Alado àwa là ń ṣe gáìdì ẹ̀ là ń gáìdì ẹ̀ fún wọn tó bá mọ̀ inú bíbà yìí ló ti ṣe fídíò. Gbogbo àwọn ọ̀nà Ìjẹ̀bú tẹ́ ti ń ṣe construction yẹn àkúté so àwọn oríṣiríṣi bẹ́yẹn tẹ́ ti ṣe èmi náà jẹ́ṣẹ̀ wà ń rí mo wá wò yí pé nǹkan tí mo ti ṣe ó ti cause more damages pé kémi náà kí n bọ́ náà láti ṣe apology fún yín mo dẹ̀ ti ń sá káàkiri inú igbó ibi tí mo ti ń sá káàkiri ni Ìgbòho náà ti pè mí pé ọmọ mi kí ni nǹkan tí. Ìgbòho kọ́ ló pè òun ló pè mí bet ọmọ wa ní àní lọ́mọ burúkú fẹ́kùn pajẹ la fi pè sọ́dọ̀ nítorí afọ́jú lòjò ṣe ń kù nítorí adití lòjò ṣe ń ṣú nítorí èní lọ́lọ́run fi ní kí n sì ní fídíò yìí lọ́wọ́. owó yìí ó yá wa bá mi wọ́n dẹ̀ tẹ̀mí. ẹ máa rí fọ́tò kan níbi ẹ̀gbẹ́ spíkà yẹn fọ́tò Oloye ni meaning parlour ni mo ti mú kúrò pé kó sáré lọ ṣe. Fídíò yìí is around after 11 lálẹ́ around after 11 lálẹ́ ló ṣe nínú bíi. jẹ́ wọ́n fún mi ṣe ẹnìkan lú ẹ̀ sí ìdàpọ̀ ní ìlú náà gbé fún ọ èmi rẹ́dì láti sanwó fún ọ torí bàbá àdìmí ní ìdàpọ̀ Abíọ́dún mo ní àdáàdì mi wọ́n rán mi iṣẹ́ o torí pé nǹkan tí mo ti mu àti pé mo wà frustrated ní táìmù yẹn ni so ẹ má bínú nítorí Ọlọ́run ẹ fi mí yọ́ lọ́hùn mo wá ṣe tán kì í ṣe pé kò ń ṣe pé mo wà frustrated pé bóyá wọ́n lù mí láti sọ gbogbo ní ìwé mi gángan mọ̀ pé nǹkan tí mo sì ò dáa so mo wá ṣe tán láti polongo kọ yín ẹ fi ọwọ́ ìjọba tún mi ṣe ni ẹ má fi bá mi jà ẹ dà mí pọ̀ mọ́ ọmọ tó dájì mi torí Ọlọ́run tàbí bí mọ̀mọ́ sálẹ̀ àlẹ́ wọn sálà ẹ fi mí yá Ìgbòho sá ẹ fi mí yá Olúbàdàn tilẹ̀ Ìbàdàn kẹ wá fi mí yá bàbá Tinubu kò sí nǹkan kan o gbogbo ẹni tẹ́ bá gbọ́ tí mo dárúkọ nínú fídíò tí mo ti bú yín yẹn wà láìtàlá èmi kàn sọ tèmi ni ẹ jọ. tẹ́ ẹ bá wo ẹgbẹ́ fídíò yẹn ẹ máa rí fọ́tò Oloye ń bẹ mini parlour lọ́jọ́ yẹn nìyẹn nígbà tó ṣe gọ́vnà Ogun State. Àwọn evidence mi rèé. Hello Mr. Wisdom ẹ ṣé gan lónìí mo dúpẹ́ gidi gan lọ́wọ́ yín kò ní bàjẹ́ ẹ jẹ́ bá mi share àwọn picture róòdù yẹn. ẹ jọ̀ọ́ ẹ bá mi share pictures àwọn róòdù yẹn róòdù tí wọ́n send sí mi tí Commissioner for Works l'Ogun State send sí mi láwọn ọ̀nà tí wọ́n ti ṣe fún wọn tó ní a fẹ́ pa Alado fún wọn tó ní a fẹ́ pa Funnythinker tó ní làákàyè ó ṣe kọ́kọ́ wò wípé jẹ́ káwọn lọ́rọ̀ ó sọ̀rọ̀ náà kó ohun tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn rèé tá gbà wọ́n kalẹ̀ máa sọ̀rọ̀ débi kan tó bí voice note tó farabalẹ̀ mọ́kànjú Ọlọ́run ojú ní dátà. Hello Mr. Wisdom ẹ ṣé gan lónìí mo dúpẹ́ gidi gan lọ́wọ́ yín kò ní bàjẹ́ ẹ jẹ́ bá mi share àwọn picture róòdù yẹn. ẹ jọ̀ọ́ ẹ bá mi share àwọn pictures róòdù yẹn òun ìyàwó ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ wọ́n kóra wọn wá bíbá ní after 11 onílé ọlọ́nà àlàyé dẹ̀ pé SSG wọ́n pe gọ́vnà fún rẹ̀ láti sọ pé ọmọ àwọn ni kí wọ́n bá wọn dáríjì wọ́n tún gbéra ńjọ́ kejì wọ́n ní ó dẹ̀ yẹ kí n gbé ẹ dání ni àmọ́ tí mo bá gbé ẹ dání ọ̀rọ̀ lè yí padà kọ́ mọ́ mú ẹ kalẹ̀ lọ́hùn-ún àmọ́ máa lọ́lé màá máa ṣiṣẹ́ lé lórí. lọ́jọ́ náà wọ́n pe kọmíṣánná kan wọ́n fi sí fídíò Alado náà bá wọn sọ̀rọ̀ kó mọ́ dàfẹ́ni tó bá parọ́ kí la fẹ́ gbà ń bí kọ́mọ lọ́mọ ṣubú mò ń bọ̀ mi ò tí ì dé. Hello Wisdom dáàdì mi ṣe wà pa mo ní ṣó nídìí kí n wá sí ọ̀dọ̀ aráyé láti wá dúpẹ́ ni àbí fídíò tí mo ti ṣe ní ìjọ́ kejì yẹn náà ti wà ó. ṣé ń gbọ́ ó ní ṣó tún nídìí kí n wá sọ́dọ̀ aláyé kí n wá dúpẹ́ ni àbí fídíò tí mo ti ṣe lọ́jọ́ kejì ti wà òkè èmi wá sọ wípé live aláyé ò lè tó yẹn go on with your life go on with your life ẹ tuntun gbọ́. Wisdom Hello Wisdom dáàdì mi ṣe wà pa mo ní ṣó nídìí kí n wá sí ọ̀dọ̀ aráyé láti wá dúpẹ́ ni àbí fídíò tí mo ti ṣe
ní ìjọ́ kejì yẹn náà ti wà òkè. lẹ́yìn ìgbà tó ṣe apology video lọ́dọ̀ wa tán àwọn ọ̀nà táwọn gómìnà Dàpọ̀ Abíọ́dún ti ṣe state wọ́n forward ẹ̀ sí mi mo wá forward ẹ̀ sí ló wá ní sáwọn videos tóun ti ṣe yẹn ti wà òkè fún wọn tó ní wọ́n threaten Alado àti Funnythinker kó o lè mọ bí Alado ṣe jẹ́. Alado is just my brother kò sí ohun tá a fẹ́ fi ṣe fún wọn tara rí ọ̀balẹ̀ tó ń join sí conclusion Ìgbòho ṣẹlẹ̀ ní kọ́kọ́ 24 hours màá sọ dí yẹn fún ẹ orí ẹ̀wọ̀n ni wọ́n yọ kúrò lórí wọn tí ò yé wọ tí wọ́n fi ń ṣe wọ́nranwọ̀nran mò ń bọ̀ tó fi lórí olórí burúkú ọmọ Bukky Jesse yẹn náà mò ń bọ̀ mi ò tí ì dé. Wisdom bàbá wa ní o. lẹ́yìn ìgbà tí ó wá di ẹ̀yìn ọ̀sẹ̀ kan wọ́n wá ṣe fídíò kan tí Oloye sọ̀rọ̀ wípé àwọn ò fẹ́ jẹ́ kí àwọn PDP àbí àwọn ADC kan wá kí ló bí ọ̀rọ̀ yìí àlejò kan ló wá kí wọn nígbà tó wá ṣe tán ó ní olúwa mi èyí tẹ́ ti di APC yìí ṣáwọn ọmọ Haúsá máa jẹ́ kẹ́ wá sí ilẹ̀ Haúsá wá ṣe campaign báyìí àbáwọn Biafra ọwọ́ ni tí wọ́n bá ti jẹ́ káwọn wá sílẹ̀ Biafra kí Òbí náà mọ́ wá sílẹ̀ Yorùbá Kátìkù náà mọ́ wá sílẹ̀ Yorùbá ohun tó bí gbólóhùn yẹn nìyẹn àmọ́ ẹni tí ó bá gbé orin kò ní gbé bólórin ti gbé ló bí misconception yẹn tí wọ́n bá ti jẹ́ káwa náà wá sílẹ̀ Biafra káwọn náà mọ́ wá sílẹ̀ Yorùbá káwọn náà dé ọ̀dọ̀ tí wọ́n mú mélòó lára Ìgbòho ṣé yóò mọ kiri gbogbo state ni àmẹ́ni tí wọ́n ń ṣọ́ lólóyè Sunday Igboho ọ̀rọ̀ kékeré báyìí ayókè nínú ni. mo ń bọ̀ kò tí ì tán o mo wá pè nígbà tí mo rí fídíò Funnythinker mo wá ní kí ló dé tí Funnythinker ṣe báyìí ló wá pè mí ló wá ṣe voice note yìí. Wisdom bàbá wa ní o wọ́n jòjó tì wá o. ó ní wisdom bàbá wa ní ọ má jẹ́ kójú ó tì wá o àmọ́ ní Alado ìwọ tá a gbà kalẹ̀ last week ṣó yẹ kọ́rẹ́ rẹ mọ ṣerú fídíò báyìí kó mọ lálí aláyé máa gbọ́ o. ọmọ tálíkà ni a o. ọmọ tálíkà ni wá o. àrí nǹkan jẹ o àwọn Ìgbòho. àrí nǹkan jẹ o. àwọn Ìgbòho náà ni à ń fara sí lókè Ìbàdàn o ojú tí bàbá mi fi wò mí lẹ́ẹ̀kan yẹn. nítorí gbà tí mo ń ṣe fídíò tí mò ń bá sọ̀rọ̀ kí inú má bàa bí aláyé mo wá dọ́gbọ́n ní ọmọ yín fẹ́ kí yín Alado wò ló wá sọ fún mi pé nítorí tó o bá wà nípẹ̀kun àárín olówó àti èèyàn bó ṣe máa jẹ́ kí wọ́n máa nífẹ̀ẹ́ wọn ni kó wá kò ní gbé fídíò fún wọn èmi mo mọ̀ọ́mọ̀ gbé fún wọn kí n lè rí reaction wọn pẹ̀lú ọ̀rọ̀ yẹn mo wá ní ọmọ yín fẹ́ kí ọ̀nà fìmílẹ̀ Alado báwo tọ́rẹ̀ rẹ̀ ń bú mi. mo máa ń check balance ni mi ò kì í lo advantage tọ́lọ́run fún mi nílòkulò kẹ́ ẹ má bàa rí wípé àbúrò rẹ̀ náà ló ń ti pa àbábúrò rẹ̀ ni ó ń tánà di wa. I open straight to every one of them. ọ̀rọ̀ tó wá sọ nìyí. Wisdom bàbá wa ní o wọ́n jòjó tì wá o ọmọ tálíkà ní a o àrí nǹkan jẹ o àwọn Ìgbòho náà ni à ń fara sí lókè Ìbàdàn o ojú tí bàbá mi fi wò mí lẹ́ẹ̀kan yẹn mi ò láìkí ẹ̀ débi pé Ìgbòho fi wá mọ bínú sí mi o tí Ìgbòho bá ti tán nínú ọ̀rọ̀ mi ó lọ fà o àwọn ẹ̀yẹn tí mò ń fara tì náà nìyẹn o ẹ̀yin lẹ́bàá wa yanjú ẹ̀ o yín sọ fún yóò ṣàtúnṣe wọn ìbídá tàbí yóò ṣàtúnṣe bí ilé ayé ṣe rí nìyẹn yóò wà ní ọ̀rẹ́ tó jẹ́ wèrè yóò wà ní ọ̀rẹ́ tó jó nọ́mà àjọmọ́ mánéjì ara wa náà ni Wisdom ó ti ń jẹ́ rárá fún wa ti pẹ́ o yín sọ fún tí ó ṣàtúnṣe gidi mo ti bá wí yín sọ fún má bínú sí mi bàbá mi fi yá yọ lọ́hùn Ìgbòho tó wá kéré ni bọ̀ kò tí ìmẹ́ tó ń jẹ́ Ìgbòho kò tí ì rírí ní tó fà á nìyẹn á wà. ṣó ń gbọ́ ìgbà tó wá yá Alado fẹ́ wá ẹ̀rù wá ń bà wọ́n mo wá ní kí wọ́n bá ti dé junction kí Alado pè mí nítorí àwọn boys kí wọ́n máa àtàkì wọn tó bá ti rí mi nínú mọ́tò wọn ó ti ní àlàyé ló tẹ̀lé wọn ní fọwọ́ kàn wọ́n ìgbéraga kọ́ tó bá ti rí mi wọ́n ti mọ̀ pé tí mo fi tẹ̀lé mọ́tò wọn yẹn ṣé a máa ti mọ̀ sí lókè nìyẹn
mo tó bá ti dé junction kọ́mọ̀ tí súnmọ́ ìtòsí ilé rárá tí mo bá parọ́ ìyà tó jẹ ràtà tó jẹ mí mo tó bá ti dé junction lé ẹ pè mí nítorí ọ̀rọ̀ a máa dùn ní bákan náà but kò lè ká wa lára bákan náà ẹ dúró sí junction ẹ jẹ́ kí n wá píkì yín tí mo bá píkì yín sínú mọ́tò tèmi kan rí yín bẹ́ẹ̀ àwòmọ́jú ni wọ́n máa wò yín wọ́n yà máa kun ni mo sọ fún Alado bẹ́ẹ̀ kí lẹ tún fẹ́ jẹ́ ń ṣe ìgbà tó wá di bíi last week wọ́n tún wá jọ ṣe collaboration kan ìyẹn wá mú ọ̀rọ̀ pé àwọn bàbá kan wọ́n lọ wọ̀ sí presidency lọ́rùn wípé kinní kan ọ̀rọ̀ yẹn wá bí àwọn òjòyè Olúbàdàn nínú ẹ sì mọ̀ ọlọ́run àbẹ̀tìnídìí wọ́n wá pe àlàyé láti palace wípé yẹbi ọmọ rẹ Alado yìí òun ló bú wa yìí wọ́n wá ní kí n pè wọ́n mo wá pe Alado pé wá yọjú sí mi o ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ ó láwọn ń bọ̀ ìgbà tó yá kò lè wá mọ́ ìgbà tó wá di bíi 5 days ago àwọn ènìyàn tún wá àlàyé ò jẹ́ ń lo fóònù mi fóònù kan ni wọ́n fi pè wọ́n wípé àwọn ń travel ṣùgbọ́n àwọn máa ní káwọn ọmọ yẹn wá ẹ fi wọ́n lẹ̀ wọ́n á ṣe kínní àwọn ò bá wọn sọ̀rọ̀ nígbà tí àwọn ọmọ yẹn ò wá tí àlàyé ń travel wọ́n wá wò pé kí làwọn fẹ́ ṣe ẹ jẹ́ káwọn pe Adébábs súnmọ́ Alado láti sọ fún Alado wípé kó yọjú sí káwọn bá yanjú ọ̀rọ̀ yẹn Adébábs ló wá sọ fún ibi tọ́rọ̀ wà gẹ́gẹ́ rèé o pé wòs àlàyé mi tí mo bá sọ fún Alado lóhùn ẹnu ó lè má gbọ́yé ó ṣe voice note kó o ṣe bí ẹni tó ń bínú sí mi káwọn ọmọ yìí ó lè mọ̀ lọ́rọ̀ nígbà tó lábúrò rẹ ti pè wọ́n tí wọ́n dáhùn òun ló bí Adébábs àti Alado àti Funnythinker o wọ́n gbọ́dọ̀ délé bí before 24 hours gbogbo ohun tí àlàyé sọ yẹn àlàyé go sí nlé he's not in the country for now he's in the UK but kí wọ́n lè mí ti àwọn tí wọ́n bínú sí wọn àwa la wà ń lé kí wọ́n lè mí ti àwọn tó wà ń bẹ̀ kájọ sọ pé ọmọ wọn ti wálé o nítorí wọ́n wò pé bíbá ní bẹ́ẹ̀sì wọn àlàyé ò sí ń lé tí ń bá parọ́ ìyà tó jẹ bàtà tó jẹ yín gbogbo voice note yẹn is not in the country ṣé àwọn voice tó wá wà nílé ní ọ̀nà ni they are doing it because of their own purpose ọmọ mọ́ pa mí tó bá yá ọmọ yóò di ọmọ mọ́ para rẹ̀. So they are trying to protect them from evil. Wípé àwọn ọmọ ìṣibó Olúbàdàn. Okay, let's make it this way. Me travel. Ẹ̀yin lágbájá àti lágbájá àwọn ọmọ yìí máa délé mi títí ọ̀la. Ẹ jẹ́ n pé Adébábs kó sọ fún wọn kó máa bọ̀ lé lọ́la kákan rí wọn. Shame is not around. I swear with my grave. He has nothing to do with them, but trying to protect them from evildoers. Chief can't be around because he always have a lot of visitors. That is why I just kept silence, watching. Tí gbogbo àwọn olórí burúkú tí wọ́n níṣẹ́ àti olórí burúkú ọmọ pátá kan jẹ́sẹ̀ eléyìí wọ́n bọ̀ bí ọkọ̀ ọkọ̀ mi yẹn. A sì gbọ́ tàn bí wọ́n ṣe gbé bàbá rẹ̀ gún nísẹ̀lẹ̀. Ẹni tí àdéládé àṣeyọrí ó bímọ kò rọ́mọ tọ́ òun gan fúnra rẹ̀ kò láṣeyọrí inú ayé rẹ̀. Gbogbo owó tó ń wo Bùkọ́lá Jésè ṣó lè fàyè Bùkọ́lá Jésè tọrọ ayé àbí ṣé wọ́n lè gbàdúrà kó fẹ́ àmọ́ social media tẹ́ ẹ̀ bá ti mọ̀ ọ̀rọ̀ orí mọ́jẹ̀ṣẹ̀ níbi ọ̀rọ̀ lọ́rọ̀ kó gbàgbọ́dọ̀ lọ́wọ́ láti ìjẹrin yẹn Alado mẹ́sẹ̀gì mi ni ò gbé kọ̀lẹ̀. Ẹ má wọrí yín bá wí inshallah. Voice note kan tún ní. Ẹ má bínú ẹ wò ẹ mọ̀ pé gbogbo àwọn ọmọdé ẹbí náà ní àìrí nìkan náà ní ẹ̀yìn rẹ̀ wà máa correct wa nínú ọmọ tí. I think okay. Ṣé ń gbọ́
nítorí ọ̀pọ̀lọpọ̀ ẹ kàn bẹ̀rẹ̀ wèrè ẹ kàn bẹ̀rẹ̀ wọ́nranwọ̀nran lórí mídíà. Ẹbí náà la wà tó sì jẹ́ pé normal náà ìdí ẹnu ní káwá bẹ́ẹ̀ tó yẹ pé ẹ kàn máa ṣe check and balance lórí wa. Kàkà tí ó yà fi rí bẹ́ẹ̀ yà ṣe Funnythinker ó lọ lọ́tọ̀ yìí lọ lọ́tọ̀ ni o. Ọlágbòho lèmi fi ń mì Ọlágbòho mo fi ń mì dọ́là wàhálà ìtàlá ìdọ́là ẹ̀rọ gba wàhálà tí mo fà lọ yẹn tí Igboho bá wá sí ní Ìbàdàn ẹ̀rọ àròbé mi ò ṣe tó bẹ́ẹ̀ yẹn bọ́ Igboho kọ yóò sáà ní wọlé. nítorí mo rí àwọn onítíátà kan tíṣẹ́ ti dàrú mọ́ lọ́wọ́ táwọn náà ń sọ̀rọ̀ adébáwòsì ló ní ẹ ṣe fídíò yẹn kí n lè enforce wọn kí wọ́n lè wá pàdé àwọn ènìyàn ńjọ́ kejì because that very night is threatening. Nìyá Alado fi sọ wípé òun ó gbọ́ pé wọ́n sí lé ní Alado náà fi sọ pé òun mọ̀ pé wọ́n sí lé ní is not around but just came to my house. Àwọn ẹni yẹn tí wọ́n bá mọ̀ pé lèmi lẹ sáwá wọn à ní lè fọwọ́ kàn yín. Làwárí òpònú Ṣówọrẹ́ olóhùn àwájú ta mọ̀ bọ́ wájú ta. Mọ̀ bọ́ wájú ta iwájú ta wèrè wo ló dúró sí. Ohun tẹ́ ẹ mọ̀ lóníkálùkù ń yọnu sí. He's not trying to protect them from evil. Kí ló fẹ́ náà wọ́n sí? Àwọn DSS fọ́ gbọ́mọ ajá wọn gbà lọ́wọ́ DSS. Ṣáwọn aláwà kó wọn fún DSS padà. Bẹ́ẹ̀ tí mi ò bá jáde sọ̀rọ̀ yìí, ọ̀pọ̀lọpọ̀ ti ṣorí burúkú lọ níbi ọ̀rọ̀ lọ́rọ̀. Ayé ẹlòmíì ti bàjẹ́ níbi ọ̀rọ̀ lọ́rọ̀. Ibi tọ́rọ̀ dé dúró yìí àtàládò àti Funnythinker Yorùbá ní ọmọ má pa mí tó bá yá wá ní ọmọ má para rẹ̀. Ibi tá a pọ̀n dé yìí ó tó gẹ́. You are an adult. You have your life to live likewise we have our own life to live. Gbogbo ìtí mò ń sọ lónìí yìí ẹlòmíì ò mọ̀. Àwọn alágbà kalẹ̀ lọ́jọ́ tí Alhaji Oríyọmí mu. Èyí tó ṣe tí ò tí tóṣù kan ìyàwó alágbà kalẹ̀. Àmọ́ olóyè máa rántí ìpìlẹ̀ wípé báwo lòun ṣe bẹ̀rẹ̀ ayé gbogbo àwọn ọmọ tó bá dìde bọ̀ yóò fà wọ́n lọ́wọ́ sókè. Báwa yìí ṣe dàgbà tó yìí àìtí ìjálẹ́nu ọmú lọ́jọ́ kákùn pé ẹ̀sà kò sí nǹkan kan ti nà tí mo gba 500 kan lánàá. A ti mọ̀ pé ó lè mọ́ tó yẹ tá a béèrè àmọ́ orí ò ní balẹ̀ kó mọ́ yí nǹkan. Ẹ̀wọ̀n ṣẹ̀rù wọ́nranwọ̀nran. Mo kí ẹ̀gbọ́n mi dúdú ìkan kò ní ṣe yín baba Michael forward ever backward never. Alado tó bá ti dá ọ̀ràn kan Mr. Wisdom ni. Tí n bá ti wá gbọ́ bẹ́ẹ̀ yẹn màá ti nínú kí n jókòó sẹ́gbẹ̀ẹ́ wọn kí n dọ́gbọ́n mọ́ receive call kí wọ́n lè ní ta nìyẹn. Màá ní Alado ọmọ yín ni ó tún ti ṣe kinní kan. Ṣé mọ̀ wípé ọ̀rọ̀ yẹn mi ò ní lè sọ straight bẹ́ẹ̀ tí mo bá ti wà lẹ́gbẹ̀ẹ́ wọn inú kí mo ṣe ló ta ló sọ̀rọ̀ kí ló tún ṣẹlẹ̀ a béèrè pé ta nìyẹn. Ọ̀rọ̀ yẹn mi ò ní lè ju wá straight. So Funnythinker ó ṣigbófà ni bọ́mọ bá ti ṣigbófà yóò ti ṣẹ́kíṣẹ́. Mo wá rí tó ń bú ìyá Alado gbogbo ọmọ tí ọba ti lójú tiẹ̀ lọ wo ibi tí ó padà kángun sí nígbẹ̀yìn. Mo ń ṣe léyìí láti fi clarify mi conception tí gbogbo yín ní. And right from today, if you don't have any genuine thing to discuss with Oloye Majasola, please stay in your house. I want to come and greet him. Stay in your house. And new laws are being implemented. If you are coming here, you drop your phone outside. No matter who you are. We have our own photographer. Tó bá fẹ́ ya photographer wa láyà tó bá ti lè dúró kí photographer wa ṣẹ̀dẹ̀ sí ẹjọ́ kẹta máa kórí burúkú ẹ̀ lọ. These are the new laws. These are the new laws. Lè máa gbé aṣọ wa yílẹ̀. I don't know who you are. If you can't drop your phone outside this door, you are not coming in. And I will tell all the security officers given to us by the federal government, you are not coming in.
Because we have learned our lesson. Harboring everybody. Believe life is just normal. Let us live in harmony with happy friends. So, these are the new laws. If you can't drop your phone outside, you are not seeing him. Mo fẹ́ wá kí bàbá ni, ẹ jọ̀ọ́ gbogbo mo fẹ́ wá kí bàbá ni, lọ sórí page mi wá rí photo wọn bẹ̀, máa wò ó. We don't accept anything again. Gbogbo ọmọ tó bá wá dáràn, dá sápò ara rẹ̀, ẹ ṣe sọ gbogbo yìí tá a ṣe tó dáa. Ìwọ náà túmọ̀ wá wò pé àṣé olóyè Sunday Igboho ló wà nídìí iṣẹ́ tí Alado ṣe rárá o. Tó bá ti dáràn tán, ó kàn yẹ pé fóònù tó máa fi pè mo fi ṣe program ni wàá rí miss call rẹpẹtẹ. Ó ti mọ̀ wípé tí mi ò bá sí lẹ́gbẹ̀ẹ́ wọn in the next 30 minutes máa wà ńbẹ̀. Tí mi ò bá dẹ̀ tẹ̀lé wọn jáde, àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn wọn ní rí call mi kí wọ́n má gbé pé pàǹgbé fún wọn. Kò dìgbà tí mo bá wá bọ́ sórí mídíà wá pariwo. Ọjọ́ tá à ń sọ yìí, ta gba Alado sílẹ̀, olóyè tún fún lówó pé gbowó epo 100,000. Ipe gbowó epo. Ṣé wọ́n sọ lórí mídíà? Integrity wọn ni wọ́n fẹ́ promote pé wọ́n ti bólúbàdàn. Ó yá ẹ̀yin tẹ́ wá yìí, ẹ jẹ́ ń pè wọ́n ọmọ mi ní. Níjọ́ tí mo pè wọ́n tọ́lọ́run máa wọn wá, nígbà tí wọ́n travel ni wọ́n sọ pé okay, ẹ wá láàárọ̀ la, Manika Adébábs kó wọn wá. Kò lè bẹ̀rù lọ́dọ̀ Adébábs. Wọ́n fi sọ pé Adébábs ló wá ní ẹ ṣe voice call. Kí n lè send ẹ̀ sí. Wọ́n fi sọ pé Adébábs àti Alado àti Funnythinker kó wọn délé ọ̀dọ̀ mi láàárọ̀ la. That is it. Ṣé wọ́n fẹ́ fi wọ́n jóògùn ni? Ayé ti kọjá bẹ́ẹ̀. Tá a bá na Alado, ṣebí yóò fara hẹ̀ràn mídíà pé bí wọ́n ṣe nà mí. For them to know the right and the wrong way. Ẹ wá wo Bukola Jesse, ọmọ ẹ wà lẹ́wọ̀n, ó wólẹ̀ fún àdúrà. Ìyá ẹlẹ́wọ̀n. Ó kọ́kọ́ wò pé bó láyé rẹ̀ ṣe rí báyìí. Ó bímọ kan, ọmọ rẹ̀ wà lẹ́wọ̀n. Ó ti mọ̀ pé ègún àtìrandíran ègún má ṣe rere ló ń bẹ nínú ìdílé yín. Ṣówọ rẹ̀, ìyẹn tiẹ̀, ohun tí òjò gbọ́n. Kò make findings ẹ̀. Ó ṣe wọ́nranwọ̀nran bí epo gbóná. Kí ni ìwájẹ́ rí pé ọ̀pọ̀lọpọ̀ nínú orí mídíà ẹ̀ ní làákàyè kankan. Very useless people. Tó bá wù yín, ẹ máa pariwo. Àmọ́ pé èèyàn bá ń ṣiṣẹ́ èpè tí wọ́n bá ń ṣàdúrà fún, èpè ni ó mọ jẹ́ tiẹ̀. Tí èèyàn bá wá ń ṣiṣẹ́ àdúrà tí wọ́n bá ń ṣépè fún, àdúrà ni ó mọ jẹ́ tiẹ̀. Ó rí àwa òkèròkè là ń lọ. Àràsán atẹ́gùn ń fẹ́. Ìjìjà kò gbé wa lọ. Ó yẹ ká dúpẹ́. Ó yẹ ká dúpẹ́. Ó yẹ ká dúpẹ́. Àràsán atẹ́gùn ń fẹ́. Ìjìjà kò gbé wa lọ. Ó yẹ. Ó rí ìjì tó jà tó kọjá lọ́dún 5 sẹ́yìn. Ó ti tó kò síjì kan tó fẹ́ gbé wa lọ. Because the Lord is our shepherd. We shall not want. He makes us to lie down in green pastures. He leaves us beside the sea water. He restores our soul. He leaves us beside our righteousness. For his name's sake, even though we walk through the valley or shadow of death, we shall fear no evil. But thou art with us, the rock and the sky, they comfort us. Thou preparest the table before us in the presence of our enemy. Thou shalt cover our head with us, that cover our shoulder. Surely goodness and mercy shall follow us all the days of our life, and we shall dwell in the house of the Lord forever and ever. Amen. Ó dàbọ̀ yìí bàbá. Ẹ ṣé gan gbogbo ẹ̀yin olólùfẹ́ tẹ́ ń fẹ́ wa tẹ́ mọ̀ wípé àwọn ò ní ṣe nǹkan tí ò dá, a sì ní èrà tí ò lọ́mọnú. Thank you very much. We really appreciate every one of you.